àǹtí Ṣeun fún bí ìgbà mélòó kan ní ilé àwọn tutù, ilé àwọn tòrò. Fún wọn tó bá ń bá fídíò mi pàdé fún ìgbà àkọ́kọ́, káàbọ̀ sórí ètò Ògbénitọ́ reality show. Ṣeun Àkànjí olóòtú ètò mi. Ó ní alẹ́ ẹjọ́ táwọn àtọmọ òun jọ sùn, tóun gbàwẹ̀ tọmọ òun gbà, ara òun ó balẹ̀. Òun sọ pé skul yẹn wọ́n máa change ẹ̀ fún ẹ o, òun kò fẹ́ ilé ẹ̀ náà káwọn jọ gbàdúrà. Ó ní báwọn ṣe jọ sọ nìyẹn. Àǹtí Ṣeun, gẹ́gẹ́ bá arábìnrin náà ṣe sọ fún mi, ọlọ́mọ yẹn ti ń gbọ́rọ̀ sí ilé lẹ́nu, àmọ́ yẹ wá sùn pẹ̀lú ọmọ náà, yẹ wá tọ̀ lé kí lélẹ̀ bí àtòrí pọ́kàn òun sì ń balẹ̀ ni. Ohun tó wọn ò sùn rí, ògùn bíbí ohun tó pé ọyọ ọkọ ló yẹ kó máa lò, wọn á lò láàárọ̀ wọn á lò lálẹ́. Òun àtọmọ òun jọ ń sùn, òun kò lọ sùn yàrá ọkọ òun, òun àtọmọ jọ ń sùn. Ọmọ òun ọkùnrin àgbà ti lọ, kékeré ló wà ní yàrá. Gbogbo ẹ̀ ṣe ń lọ nìyẹn. Obìnrin yẹn ó ń sùn ọ̀dọ̀ àwọn pẹ̀lú àwọn mẹ́ta jọ sórí bẹ́ẹ̀dì. Lóòrùn náà ó padà bímọ nínú gbogbo ọ̀rọ̀ yìí náà, ó bímọ nígbà mìíràn. Ó wá níwájú ìjọ kan, ìgbà tó máa dé òun bọ́mọ òun níta níbi ìta gbangba báyìí tí ìbá tí wọ́n gé àwọn ọmọ òun ké ń bẹ̀. Kí ló ṣe? Òun ti súnmọ́, ó sọ pé dájì mi, mummy, dájì ti sì bẹ̀rẹ̀ o, dájì ti sì bẹ̀rẹ̀ o, dájì mi pé kí dájì ẹ̀ ṣe, dájì fọwọ́ kan òun, dájì ń kí sóhun, dájì ń ṣe báyìí, dájì ti sì bẹ̀rẹ̀ o. Wọ́n gbé jókòó máa gún dájì pa ló ń sọ fún yín o, dájì ti sì bẹ̀rẹ̀ o. Máa gún bàbá ẹ̀ pa, torí tó bá gún pa ó lọ sẹ́wọ̀n, máa gún pa. Aláti ṣe òun ló máa ti ṣe ara wọn. Àwọn èèyàn ní mummy ẹ ti tẹ́kẹ́ tí ń wúran ju, ó ti sábìlì gangan, ṣé àti dájì ẹjọ́ ṣe nǹkan burúkú fún mi ni. Gbogbo ti gbọ́, ó ní kó ní àwọn tíṣà àwọn ló sọ bẹ́ẹ̀ fún un pé dájì òun ń lò òun ni, pé kí irú bóun ṣe rí tọ́jú ẹ̀yìn tẹ́ bá rọmọ ẹ̀rọ bóun ló bí ẹ̀ ni, ó gbó tójú ni. Ń dájì òun lò òun ni, ń dájì òun lò òun ni, kíní kan ìgbà kan dájì ń lóun fi ṣe ritual ni, dájì òwú ẹ̀ mọ̀ ọkọ ọmọ iṣẹ́ ní bàbá ẹ̀ gbogbo ẹ̀. Mummy ẹ sọ fún un kí ló ṣẹlẹ̀ gógógó. Ló bá ní pé òun wá sọ fún pé òun ti búra, òun bá explain fún un nígbà tí ọ̀rọ̀ kọ́kọ́ ṣẹlẹ̀, òun ti búra fún bàbá ẹ̀ wípé ẹ̀dá láyé kò ní gbọ́ lẹ́nu òun, òun ò dé gbọ́dọ̀ sọ síta kí lòun á fẹ́ ṣe. Òun ti búra o, ó ní òun ti ẹ̀fẹ́ sọ kó òun kú. Ọjọ́ tó ń kọ́ fúláì pé tó ń try pé bá lọ sọ ọ̀kadà ló gbà wọ́n sínú gọ́tà. Ó ní yẹn mummy kí la máa ṣe báyìí, we can't continue like this. Dájú òun ìjọba sí kábọ̀ òun lájọṣepọ̀ ní ìsìn báyìí. Ó bá bẹ̀rẹ̀ sí ní sọkún, wọ́n ní kò dáa, wọ́n ní taboo, wọ́n ní abomination ni, abomination ni títí kejì ògbòrò gan. Ó ní ibodò tí mo nínú school àwọn, ibodò tí mo ní school àwọn, ní church gan ibodò tí mo. Okay, ṣe bí mi ṣe ń dènà yẹn nígbà báyìí ò ṣẹlẹ̀, I will protect you, don't worry. Ìlú sílẹ̀ ọjọ́ kìíní bàbá rẹ̀ wálé, ó ti rí pé ọmọ yẹn ti ń sọ̀rọ̀ fóun. Ọjọ́ kejì bàbá rẹ̀ wálé, ọjọ́ kẹta kò wálé, ọ̀sẹ̀ kan kò wálé. Wọ́n sẹ́ndì owó sí wa kò wálé, wọ́n sẹ́ndì owó sí àkáǹtì kò wálé. Àwọn ò jẹ́ sọ̀rọ̀ tí ẹ bá ti sọ kò ní wálé. Ọmọ wọn ni bó ti ẹ̀dá bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ ti tẹ̀ má wálé mọ́, tẹ́lẹ̀ lọ kú dànù. Má sọ bẹ́ẹ̀, má sọ bẹ́ẹ̀ fún bàbá ẹ̀. Àjọ bẹ́ẹ̀ Àǹtí Ṣeun òun ṣì ń tọ̀ lẹ́nu débi pé ọmọ òun ti notice. Ìdá mọ́ mi ṣì ń tọ̀ lẹ́nu,
ó ní nǹkan tó ń rí nìyẹn o òun tọ̀ lé mi o òun á lọ sọ fún ara ibi iṣẹ́ àwọn nǹkan báyìí ló ń ṣe òun tọ̀ lé mi o ní bá mú un ó dọ̀dọ̀ pásítọ̀ kan nígbà táwọn dọ̀dọ̀ pásítọ̀ wọ́n explain fún un pé òun ṣáà ń tọ̀ lé pásítọ̀ bá sọ pé ó ní ọ̀rọ̀ kan ọ̀rọ̀ àṣírí àfi kí n sọ kóun sọ síta kóun tó lè ní ìsinmi ọkàn wọ́n ní CAC ní pásítọ̀ bá àgbàlagbà ní wọn ní ojú but èèyàn máa tẹ́wọ́ báyìí afọwọ́mọ́ ọ̀ lọ́wọ́ báyìí ó lè máa fọ́ra ẹ̀ lọ́wọ́ o wọ́n ẹ̀tọ́ kan fọ́ra ẹ̀ lọ́wọ́ kí bàbá yẹn fọ́ra ẹ̀ lọ́wọ́ lóhùn báyìí àwọn ènìyàn máa gbàdúrà fún yàn tó bá gbà tán aṣọ òǹkọ tó bá ní pé madam àfi kẹ́ ẹ sọ ni o tẹ́ ẹ bá sọ ẹ lè nígbà làwọn àfi kó òun sọ tóun ò bá sọ òun ò dé nígbà là ọ̀rọ̀ sílẹ̀ yìí òun ò gbọ́dọ̀ sọ òun sọ ni òun ò lọ́rọ̀ sí kòkó lókun òun á lọ mọ́ ọ̀rọ̀ òun padà sílé ìgbà tóun délé alẹ́ ẹjọ́ yẹn òun ò tọ́ lé mo dá ẹlẹ́jọ́ kejì òun tó tọ̀ lé kí ló ń ṣẹlẹ̀ tóun fi ń tọ̀ lé ọkọ òun ló dẹ́kọ̀ ẹ̀ tí ò wá lé yìí kí ló ń fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ gbàtúntì tó kọjá òun bá pè bàbá lágbẹ́já kí ló ń ṣe fún ẹ tó wá fẹ́ pa òun ó dáa kó pa òun o ó tún wá fi ìtọ̀ kan òun á ń tọ̀ káàkiri ó dáa kó pa òun o ó sọ pé pa ibi tí báwo òun ò mọ̀ pa àtọ̀ tó ń tọ̀ lé o tó bá ń tọ̀ lé o ní kó lè wò kó tó fi ń tọ̀ lé o èmi ò mọ̀ pẹ́ o kò sáko ò lé fún ẹni kó àtọ̀ mi ẹ má pa òun o nígbà tó tí wọ́n ká bọ́mọ yẹn sùn tán olùkọ́ ọmọ yẹn ti ń sọ̀rọ̀ fún mi olóògùn ẹ̀ ò dé mọ́ gbogbo tó ń lò fún ọ náà ti bàjẹ́ ẹ bá rí ẹ tí ò bá sá ṣòbẹ̀ àdóńtọ̀hún ló bá ní kó lórí fóònù fún mi jọ jẹ́ kó lórí fóònù fún mi jọ ìwọ ni máa tálẹ̀ yẹn mọ́ yín lórí pàtó ẹ má jọ máa rìn káàkiri ní wọn náà ti ṣe wọn daniel ma stop ìgbà tó wáyá òun wá dá sódò bàbá yẹn ìgbà tó ń débẹ̀ oní bàbá tó láṣìírí wà dádì tó láṣìírí wà àmọ́ òun ò gbọdọ̀ sọ fẹ́ dàlẹ́ torí òun ti búra bàbá yẹn wá ní òun náà rí ibẹ̀ wípé ewu ni o pé ìdùwẹ̀dùwẹ̀ kọjá wà lókè o tó bá já pé láìpẹ́ láì jìnnà ẹnìkan máa kú fún o ẹnìkan máa kú fún o máa kú fún o ẹnìkan máa kú fún ẹ o ẹni tó bá kú fún ẹ yìí tí ẹni bá ti kú báyìí àkúfà ni o nǹkan tó wà nílẹ̀ yìí ó lágbára gan o pé ṣó lè rí ọkọ ẹ̀yìn tàn wá sí church n ò lè tàn wá church náà ni ó wálé mọ́ ó lè kàtà ọmọ òun àwọn ọjọ́ ń gbélé kó wálé mọ́ kí ló wà lè ṣẹlẹ̀ tá ló wá fẹ́ kú fún òun ibo lòun fẹ́ gbà lọ òun bá padà òun bá ṣe oníbò ṣe délé ẹ bá pè ń para mọ́ mi òun ò yá padà òun ò yá gan o wípé wọ́n ṣubú wọ́n ní òun ṣubú ara òun wá yá kí ló wá ṣe wọ́ wọ́n ní kì í ṣe stroke o but ẹsẹ̀ wọn yẹn ó yẹ pé ó ṣàjẹ́ kó rẹ̀ wọ́n ṣá màá wá wò wọ́n gbà yẹn o but lọ́wọ́ tí mo wà nísìnyí wọ́n ní ó dídọ̀ ṣùgbọ́n láti máa lọ káàkiri báwo ni fẹ́ ṣe lóun ṣáà òun ò rẹ́ni sọ fún òun ò lè sọ fọ́ọ̀rẹ́ òun pásítọ̀ gan jẹ́ ìdísí wípé òótọ́ ni ó dangerous amẹ́nìkan máa kú fún òun tẹ̀lé ẹ̀dẹ̀ máa dùn òun èyí ní ẹ̀lú wúrò káàkiri pé ta ló fẹ́ kú fún òun tó fẹ́ dùn òun ta ni náà gan tó fẹ́ kú fún òun òun ò òun ṣáà gbégbá ayé òun lọ ara mọ́mí òun ò yá òun ò lè lọ wò wọ́n òun ò lè lọ wò mọ́mí òun so òun ṣáà sẹ́ndì owó sí wọn pé kó fi tọ́jú wọn àwọn yòókù náà wọ́n lọ síbẹ̀ àwọn ẹ̀gbọ́n wọn àbúrò wọn lọ síbẹ̀ òun ṣáà sẹ́ndì owó sí wọn tó òun gbégbá ayé òun lọ ojú ọkọ̀ tí ó ti pò náà nìyẹn pé ọmọ òun tó wà lọ́dọ̀ àbúrò òun pé òun náà fẹ́ fò títì ọ̀kadà gbé ṣubú wọ́n sọ pé orí ló fi gbálẹ̀ o bí wọ́n sọ pé wọ́n máa ṣe operation fún irú èwo lílé ẹ pé bàbá ẹ o òun ò lówó lọ́wọ́ o òun bá gbéra òun bá lọ sí Sùúrùlérè tó ń dúró tó ń bọ̀ mọ́ wọn ni wọ́n ṣe x-ray fún pé wọ́n ní kò sí nǹkan tó ṣe ní orí pé ẹsẹ̀ tó dá nìkan ni wọ́n ṣàpè pé sí àwọn àbẹ̀ ìyàwó àbúrò òun ti try fóun òun ló dúró tí òun ò lè gbọ́mọ ẹ lọlé o ibi ọ̀dọ́ náà ló máa wá o tàbí máa fi yàgò yéké ẹ bá nílò ẹ máa pè bàbẹ́ kó máa sẹ́ǹdì owó sí mi o ní bí wọ́n tún ṣe délé báyìí ọmọ òun àgbà